ìròyìn ayọ̀ rèé o fún gbogbo àwa olólùfẹ́ nínú ghetto. A ti ń retí apá kẹta láti bí oṣù mélòó kan sẹ́yìn nísìn. Ṣùgbọ́n inú mi dùn láti sọ fún gbogbo wa wípé nínú ghetto apá kẹta á jáde ní èní. Lágbára Ọlọ́run lágo 4 èní nínú ghetto apá kẹta á jáde sí orí YouTube. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ending apá kejì wọ́n yìnbọn fún Mufu àti girlfriend ẹ̀ tó jẹ́ Shaki Sharajọ fúnra rẹ̀. Ní Shaki bá mú di lọlẹ̀ o. Ṣùgbọ́n nínú apá kẹta yìí a padà rí pé wọ́n gbé Shaki lọ sí ọ̀dọ̀ professor kan. Professor yìí ni ó jí padà sí ayé. Apá kẹta yìí máa ní agbára púpọ̀ torí pé oríṣiríṣi squad ni àárí tí wọ́n ń bára wọn jà tí wọ́n ń yọ àdá yọ ìgò yọ ìbọn tira wọn ní ojú méjèèjì. Ó ti wá di gboro sí gboro báyìí. Òyìnbó ghetto wa atútù rí nínú apá kẹta ṣé ó padà jí ni àbí kí ló ṣẹlẹ̀. Apá kẹta yìí máa ní agbára gidi gan. Kí ni àwa lérò pé ó máa ṣẹlẹ̀ ní apá kẹta? Ẹ jẹ́ ká comment sínú comment section wa. Mi ò ṣe lè dúró kí aago 4 lù rárá torí aago 4 èní ni nínú ghetto apá kẹta jáde. Ó máa jáde sí orí channel Yetunde Barnabas TV. Orí ẹ̀ ni apá kẹta máa jáde sí. Ibẹ̀ ni a ti máa ráyè láti wo full video apá kẹta. Fún gbogbo àwa tí a fẹ́ kọ́kọ́ láǹfààní àti mùgbà tó bá ti jáde ká dẹ̀ wò. Ẹ jẹ́ ká subscribe sórí channel yìí ká tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Gbogbo àwa tí a bá ti subscribe ta tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, àwa la máa kọ́kọ́ láǹfààní àti wò láti mọ̀gbà tí apá kẹta bá ti jáde. Ó máa ní agbára gidi gan. A fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wo fídíò wa. Ẹ ṣé púpọ̀ o, ẹ ṣé tí ẹ like tí ẹ ń share tẹ́ dẹ̀ ń comment sórí comment section wa. Ẹ ṣé púpọ̀. Tó bá di aago 4 ní a ó pàdé láti wo nínú ghetto apá kẹta lórí channel Yetunde Barnabas TV. Ire o.